يلبي ومصدره تلبية. كذلك يقال ربى يربي تربية. كذلك يقال نمى ينمي تنمية. البيان واضح. وصى يوصي توصية وهكذا. البيان واضح. وهكذا. فهنا يقال لبى فيكون مضارعه يلبي فيأتي المصدر منه تلبية، وهذا مع التلبية هنا. والتلبية هذا أصلها اللغوي، يعني التربية. فمنه ìdájọ́ hajj nígbà ń pè ní tẹ́lbíyà onígbólóhùn tó gbajúmọ̀ táà máa ń sọ ní àsìkò hajj. قولوا لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. أيوة انت كتاي ولانكني تلبية لانكني تلبية. شو هذا before ká tó bẹ̀rẹ̀ hajj انت ọkọ̀ máa ń sọ ní pé Allahumma labbaika hajjan. kásì ní umrah ni Allahumma labbaika umrah. So labbaika umratan aw labbaika hajjan, àwọn mínú àwọn alfáà náà wọ́n lò gbólóhùn tẹ́lbíyà wọ́n wà mú eléyìí náà jáde. ṣùgbọ́n Nabi sallallahu alaihi wasallam ẹnu ọ̀rọ̀ táwọn alfáà tí wọ́n di látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam ni táwọn sọ̀hábà náà sì máa ń lò onígbólóhùn ahalla. ẹgbọ́ ahalla wọ́n mú wá ní ihlal. so ìbẹ̀rẹ̀ yẹn ihlal lò kí ní gbogbo ihlal yẹn lásọ pé labbaika hajjan àbíká ní kí ni o labbaika umratan àbíkọ́ ní Allahumma labbaika umratan àbí Allahumma labbaika hajjan. eléyìí ni gbólóhùn táàwí ní miqat, òun láàfi bẹ̀rẹ̀ iṣẹ́, òun láàfi. so lẹ́yìn ihlal ló tó wá kan tẹ́lbíyà. tẹ́lbíyà láwọn ọmọ bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulka la sharika. aywa al-bayan wadih al-an. طيب ajẹ́ pé kó tó kan tẹ́lbíyà kí lákọ̀ọ́kọ́ máa ṣe ihlal. dan famin al-khata nínú mistake tí àwọn ẹlòmíì tó ṣe hajj àbí umrah máa ń ṣe tẹ́lómi bá dé miqat gbólóhùn tí ó sọ̀rọ̀ labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulka la sharika lak. hada khata, hada khata. bí ìgbà tí yóò tí ṣe takbiratul ihram, tí ó tí ṣe Allahu akbar tó fi bẹ̀rẹ̀ ẹnu ó wà lórí ka suratul fatiha. البيان واضح. مفتاح الصلاة kọ́kọ́rọ́ tá fi ṣí ilẹ̀kùn ilé ìrun pa fi wọnú ìrun almadha at-takbir. almadha at-takbir ìkábára yẹn ni kọ́kọ́rọ́ tá fi ṣí ilẹ̀kùn. bẹ́ẹ̀ náà ni ihlal òun náà la fi bẹ̀rẹ̀ hajju. abá ti wá bẹ̀rẹ̀ tán yóò wá kan talbiya. so hadha al-hadith tàbí kalóni ti Abdullah ibn Umar ibn Khattab radiyallahu anhuma an sahaba ajma'in ala nabi sallallahu alaihi wasallam tí ó bá bẹ́ẹ̀ ṣe tẹ́lbíyà yẹni pé lẹ́yìn ihlal bá náà bí ṣe mọ́ ń ká tẹ́ ní pé labbaik Allahumma labbaik ìgbọ́ labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak. sígàtà nabi sallallahu alaihi wasallam tó man lórí وقت سواجنا الحديث يكي وكان عبد الله بن عمر رضي الله عنهما يزيد فيها عبد الله بن عمر tó ń bá fẹ́ sọ tí ẹ̀ òun máa ádì nǹkankan mọ́ ìta ànábì máa ń sọ yìí. kí ni kan náà tó máa ádì máa
وسعديك إيقو لبيك لبيك وسعديك إيقو جماعة لبيك لبيك وسعديك لا تسي لبيك لبيك وسعديك يطوان والخير بيديك والخير بيديك والرغباء إليك والعمل والرغباء إليك والعمل لبيك لبيك وسعديك لبيك لبيك وسعديك والخير بيديك والخير بيديك والرغباء إليك والعمل والرغباء إليك والعمل. علي بن عبد الله بن عمر بن الخطاب رضي الله عنه وعن الصحابة أجمعين بوش ما صوتني لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك لبيك وسعديك والخير إليك والرغباء إليك والعمل. البيان واضح؟ البيان واضح؟ إذن هذه زيادة منه، هذه الزيادة عليكم أطلع توا عبد الله جوا correct أبيو correct ترى أنت بيو في هذا المقام نيه ولا ما شاف وانيا بيو روري كاتوا ما لو سبي أنسالكم كيني توما بلوي كيني توما بقولون تانوي كلمة التوحيد كلمة التوحيد بلو لبيك بلو لبيك àwọn onímọ̀ máa ń fún ìtumọ̀ tán fún sí lọ bí mẹ́ta ọlọ́gbẹ́lò mẹ́ta labbaika máa ń túmọ̀ ìjáàbà ó máa túmọ̀ kí ni o ìjáàbà bí ìgbà tá a pèèyàn tẹni tá wá pè sí dáwà lóhùn a pèèyàn ẹni tá wá pè kí ló wá ṣe ó dáwà lóhùn a wà ló gbólóhùn labbaik yẹ́kẹ́ kó sí Abdullah labbaik ìgbọ́ labbaik ay ulabbi da'watak ulabbi da'watak mo ń jẹ́ pé tẹ́ ń pè mí lọ́gbọ́n a lè pè é gbàgbà pé naam ayé ẹ̀kọ́ ya Abdullah naam kó dáhùn náà bẹ́rẹ̀ Abdullah labbaik labbaik ay mo jẹ́ pé pípè tí ẹ ń pè mí nínú lárúbáwá já àdìsọ́ lárúbáwá bẹ́ẹ̀ ní àdìsọ́ lárúbáwá bẹ́ẹ̀ àdìsọ́ lárúbáwá bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ tó ṣe ẹ̀ká máa bá lára talibul ilm wọ́n tó jẹ́ student of knowledge ẹ̀kọ́ gbọ́dọ̀ wà lára tí ẹ yàtọ̀ sáwọn tí ò jẹ́ student of knowledge nínú ìwà tí ó bẹ́kọ̀ mú tó yẹ ká máa bá lọ́wọ́ ọmọ akẹ́kọ̀ọ́ ọmọ kíw tó lóun wá ìmọ̀ tó jẹ́ student of knowledge talibul ilm oníkẹ́kẹ́ Abdurrazak níjẹ́ má fi adab máa fi yí adab dáhùn pẹ̀lẹ́kọ̀ níwájú wọ́n fẹ́ jà tẹ́lẹ̀ ní ṣe kí ni o wọ́n bá kíkẹ́ ka talibul ilm Abdurrazak kódà kó jẹ́ gbẹ̀rẹ̀ naam Abdullah naam Abdulfattah naam albayan waadih wọ́n bá jọ alẹ́ ṣe parí labbaik labbaik tó wá jọ báwọn àfáà rẹ̀ ló ń pè wá tó wá fi àpẹẹlẹ sí Abdulfattah labbaika shaykhana Abdurrazak naam shaykhana wọ́n tó fi àpẹẹlẹ wọ́n tó fi àfáà kọ́dọ̀ wọ́n tó lè ṣàdúwà fún wọn hayyakumullah kí wọ́n ṣàdúwà fún wọn akramakumullah wọ́n ṣe kí ni jama àpẹẹlẹ tó yẹ ká máa bá lára talibul ilm mọ́mí ẹ̀nà tó wá pè é àbídádí ẹ̀nà pè é subhanallah fi bigayatil ihtiram pẹ̀lú àpẹẹlẹ wà fún ọdáwọn lóhùn pẹ̀lú kí wọ́n kó jọmọ́ pẹ̀lú àpẹẹlẹ láti ẹgbẹ́ wa Abdurrazak labbaika abati labbaika abi labbaika walidi na'am ya walidi na'am abil aziz wọ́n ti mọ̀ kún àbá ilé nìyẹn abil aziz abil karim akramakumullah máa lọ orí sí àwọn àfáà nìkan là á máa lọ akramakumullah àbí ọ̀fẹ́ kọ́lọ̀ wọ́n pọ̀ yà rẹ̀ lé àti bàbá rẹ̀ máa lọ fún mọ́mí rẹ̀ náà láti ẹgbẹ́ Abdulfattah akramakumullah hayyakumullah wọ́n mọ́ sára nífà Allahu bikum gbogbo bí ẹ̀ tí wọ́n ṣe nìyẹn òun bọ̀wọ̀ àwọn àgbàlagbà nìyẹn tó kí tó bá ti ń gbọ́rú ẹ̀ lẹ́nu ọmọ yìí lẹ́kọ̀ọ́ ọmọ yìí ní kíni amẹ́rẹ́ lómi mọ́mọ́ rẹ̀ gẹ́gẹ́ ń pè mọ́mọ́ rẹ̀ ní ó pè ó Luqman ọgbọ̀n kí ní jẹ́ ìmí ìṣeré fàkọ́fà tàwọn ilé ìbò ní olóòwò talibul ilm wọ́n lọ sàkọ́fà ma sa apolówó àpọ́nlé ni ayé ẹ̀kọ́jọ́ mọ́ àmọ́ àtíwọ̀ jíjọ mọ́ kéwò ìtọ́ fi mọ́ lótó lè bóun mọ́ lótó ní kéwò èyí ló dáa kí ó tún wá fi méjì sí ọ fún wọn lọ́wọ́ ọ tún wá fàdúà sí wá fún wọn ní kí ni ọ̀wọ̀ wá tún wá fi àdúà sí hadir akramakumullah hadir nafa Allahu bikum hadir hayyakumullah wọ́n gbọ́nà yẹ ọmọ ìlúmọ̀ ìlú fún dádì rẹ̀ náà àdúrà lọ ṣe fún wọn ìwọ lọ ṣe fún wọn jama
àdúrà ọmọ lógbónú ẹ̀ mọ́ kò dá bẹ́ẹ̀kọ́ mú aláìlẹ́kọ̀ọ́ ni wọ́n lógbónú bá aláìlẹ́kọ̀ọ́ ni ẹlòmí ò tún alẹ́kọ̀ọ́ yóò tún alúgbẹ́ fún mọ́mí ẹ̀ ó jẹ́ lọ́wọ́ tí ọmọ rẹ̀ pé yóò ṣe ẹ́ mọ́mí rẹ̀ wọ́n bẹ́ẹ̀ lè yí ń fọrùn jọ náà ọlọ́run yóò tí ó ṣe tó ṣe ọmọ rẹ̀ ní pé ó ń ṣe ẹ́ tàbá rẹ̀ ní pé ó ṣe ẹ́ táà bá wá pé ọ̀wá ní ṣe ẹ́ sọ́rí pé ọlábùsí ni ọ tó lọ́jọ́ kí mi wọ́n lè mọ̀ pé jẹ́ pé àwọn àfáà nìkan lọ rùkọ́ mọ̀ fún lọ́wọ́ bọ́ ṣe ń bọ̀ wà wá bẹ́ẹ̀ náà ló mọ̀ bọ̀rọ̀ àwọn kí ni àwọn òbí ẹ̀ albayanu wádẹ́ kí ló mú wa lọ ní pé gbólóhùn lógà tó wà níbi labbaik pé nínú lárúbáwá hadhihi al-kalima gbólóhùn labba ó máa túmọ̀ sí jíjẹ́ pé ó máa túmọ̀ sí kí ni mo jẹ́ pé pípè tí ẹ̀ ń pè mí ayé mo gbọ́ ntẹ́ẹ̀sọ ayé mo tẹ̀lé nǹkan tẹ́ẹ̀sọ ayé ijabatan lakum ìjábá tó sábà ní pé labbaik Allahumma labbaik túnmọ̀ ní pé olúwa mi a jẹ́ pé pípè tí ó pè wá albayanu wádẹ́ nínú túmọ̀ tí gbólóhùn labbaika máa ń túmọ̀ sí ó máa ń túmọ̀ sí al-iqama ala shay ay kal-iqamati ala ta'a al-iqama ala ta'a wa mulazamatuha ipe ká dúnnímọ̀ ààyè kan àwa dúnnímọ̀ nǹkan kan tó bá rí pé labbaika Allahumma labbaik ayé ìtumọ̀ ẹ̀ ní pé a dúnnímọ̀ ìjọsìn rẹ̀ ọlọ́wọ́ bá wọ́n wá dá padà pé ìtumọ̀ rẹ̀ lárúbá mọ́ lúgbúlò alabba bil makani alabba bil makani ayé tó bá ti dúnnímọ̀ lazima huwa aqama fihi albayanu wádẹ́ kó ló mọ́ sí labbaika Allahumma labbaik olúwa mo jẹ́ pé àti wá dúnnímọ̀ ìjọsìn rẹ̀ níbi nǹkan tí mo wá ṣe ó ní túmọ̀ mélòó méjì ìtumọ̀ ẹlẹ́kẹta labbaik tó wọ́n túmọ̀ sí pé a fi ìfẹ́ hàn síyàn pé mo fi ìfẹ́ rẹ̀ hàn olúwa mi o wọ́n ní torí pé ládùá mọ́ ń sọ̀rọ̀ wọ́n ní imra'atun labba níjọ́ tán bá ti rí ìyá tó fẹ́ràn ọmọ ẹ̀ púpọ̀ wọ́n máa ní imra'atun labba ìyá tó fẹ́ràn ọmọ ìyá tó ṣe kí ni jama tó fẹ́ràn ọmọ a nínú àwọn túmọ̀ tí gbólóhùn yìí tó lè tú nìyẹn àmọ́ ala kulli hal yìí tọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ mọ́ sábà sọ tọ́dẹ̀ mọ́ mú wájú ní kódà pé gbólóhùn yẹn èyí tó túmọ̀ sí ni pé a jẹ́ pé pípé ọlọ́run ọba tí ó pè wá albayanu wádẹ́ yẹn pé pípé wo pé ọlọ́run ti pè wá pé ọlọ́run bó ló ṣe kí ni jama ṣọ̀kínlẹ̀ Yorùbá ìyá àwọn ọba mọ́ ṣọ̀kínlẹ̀ Yorùbá ọ̀rọ̀ yẹn ni bẹ́ fọ́ nílé tí rẹ̀ bọ̀ ọ̀rọ̀ yẹn ní ìmọ̀ ni ọ̀rọ̀ yẹn nípìlẹ̀ ó ní hajj tẹ́rí yẹn ẹni tọ́lọ́run bá pè ní mọ́ ń lọ ayébẹ̀ẹ́kọ́ ni ẹni tọ́lọ́run ò bá ti pè oníṣẹ́ kí ni ò ní lọ ó ṣe dínú ọ̀ ìjọ yẹ ká sọ ní pé ọlọ́run ọba pè ó ní ká Nábì Ibrahim ó pè gbogbo wa náà lájọ pè àmẹ́ni tọ́lọ́run bá fẹ́ kó rí bí jẹ́ pé yẹn yóò ṣe kí ni jama ni ó jẹ́ pé tó kàn ń tákàn ọ̀rọ̀ àṣàtúnṣe ń bẹ̀ nìyẹn torí pé ó wáyé معذرة على النبي إبراهيم عليه الصلاة والسلام حين أكمل بناء البيت نقبع تقى الكعبة المشرفة نقبع تقى كعبة أن رب الله سبحانه وتعالى ولو بوان صفى النبي إبراهيم ولو بوانيويا لوري بيك نسي ليك بيعوينيا كما واشي حج على النبي إبراهيم وان دون يا رب يدولواني كيف أؤذن ولا يسمعني أحد níbi mo wà inú wádìí mo wà inú valley so bá tán pé valley ó ní ibi tó ṣe pé ọ̀gbun níbi tó dàbí kòtò tí òkè tó sọ̀rọ̀ ń dẹ̀ báyìí tó wá dàbí inú kòtò láàrin òkè ibẹ̀ náà ń pè ní ọ̀gbun ibẹ̀ náà ń pè ní valley inú bẹ̀rẹ̀ wá kọ́ Kaaba sí lò ní bó ṣe wà náà nù o ṣùgbọ́n la pé wọ́n ti modernize building Kaaba ọ̀pọ̀lọpọ̀ alálàájí ò fura mọ̀ pé inú valley ní Kaaba wa but àwọn tó bá ti ń lọ ipa kéèsì wọn síbì kan wọ́n rí pé tẹ́ bá ń bọ̀ látorí sáhà lókè láti ta gbogbo sáhà yẹn orí òkè ló wà orí sáhà yìí tá gbangba Kaaba yẹn tẹ́wọ́n tọ́mọ́ ń ṣò tọ́mọ́ lẹ́táìsì white sí yẹn tó gbogbo orí ibẹ̀ yẹn under bridge ni o abẹ́ gbogbo bí tá ti rìn yẹn bridge wà mẹ́ tí mọ́tò ń kọjá lọ lábẹ́ tí mọ́tò ń kọjá bọ̀ so orí òkè ni àwa ilé bridge sórí ẹ̀ wà rí pé tó bá wà wọnú haram lọ́gbọ́n tó bá ti lọ́nu haram wà rí pé tí wà wá ọkọ̀ já síbì kan báyìí orí first floor ló wà tó bá dénú haram first kí ló gbé oní gbogbo ibẹ̀ ló wà ọ̀kan nígbà pé first floor ló wà ní tó bá ti wá fẹ́ wọnú Kaaba gẹ́gẹ́ tó fẹ́ dé tàwa mọ̀tọ́ọ̀fù gẹ́gẹ́ tó fẹ́ déwájú pé kó máa fojú rẹ̀ ní Kaaba báyìí
níbi tán tí ń tọ̀ wá fún sálẹ̀ pátápátá wà á rí pé wà á ṣẹ̀ṣẹ̀ mọ́ lọlẹ̀ báyìí pẹ̀lú staircase ni wà á ṣẹ̀ mọ́ lọlẹ̀ báyìí tí wà á mọ́ go step lọlẹ̀ wà á mọ́ go step lọlẹ̀ wà á mọ́ go step tó bá jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ pé nǹkan tí wà á lórí jẹ́ escalator ló máa gbé ẹ lọ sálẹ̀ tó bá ti gun wọn máa ti ṣe kan sẹ́gbẹ́ kan tó wáyé kò fẹ́ lu escalator báyìí escalator báyìí wà á dórí ẹ̀ bá á kàn mọ́ gbé ẹ lọ sálẹ̀ ìsàlẹ̀ tó ń gbé ẹ lọ ẹbó ní gbé ẹ lọ inú valley ni o bí bọ́lẹ̀ tó bá bọ́lẹ̀ báyìí wá kẹ́rí káàbà wájú ẹ báyìí bí albayanu wà dẹ́ irú bí tí káàbà wà jọ náà ni so Ànábì Ibrahim alayhi salatu wassalam ìbálòwò wọn pa láṣẹ pé ya kéde bí ìgbàta ní kó lùpẹ̀ wọ́n pèrò káwọn yìí wá kírun bẹ́ẹ̀ wọ́n bá ṣe wá ní Ànábì Ibrahim ó kéde káwọn yìí wá ṣe hajj Ànábì Ibrahim alayhi salatu wassalam wá sọ wọ́n pé kayfa u'adhdhinu ó ní mọ̀ pé ìta mú bẹ́ pè nísìn wala yasma'uni ahadun ẹnìkan kò ní gbọ́n tí wí faqala lahu rabbuhu alùlùwà wa ń sọ fún Ànábì Ibrahim pé alayka al-adhan in tí mo fẹ́ kí wo ṣe ní kí wo pèpè ìwọ pèpè hajji wa alayya al-balagh èmi Ọlọ́run ọba ni mú hajji dé tí ìgbọ́ àwọn tí mo bá fẹ́ kó wá ìwọ pèpè mo wí yóò dé tí ìgbọ́ àwọn tí mo bá fẹ́ kí wọ́n wá wọ́n ní Ànábì Ibrahim alayhi salam gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu wọ́n ní ó wá dúró lórí hajjaril maqam maqam Ibrahim yẹn ó wá lọ dúró lórí àpáta òkúta yẹn àwọn kan níbẹ̀ kọ́ ló dúró sí wọ́n ní jábàlù kẹta ń pè ní jábàlù Abi Qabis wọ́n lórí jábàlù Abi Qabis níbẹ̀ ló dúró sí wọ́n bá kó lè hàrù máa wà alam wà náà wọ́n ni wá pàdé pé ya ayyuhan nas inna Allaha kataba alaykumul hajja fahujju يا أيها الناس إن الله كتب عليكم الحج فحجوا يا أيها الناس إن الله كتب عليكم الحج فحجوا أيها الله وباتي شي حج لا يفوي فحجوا أيها ما شي حج لا حول ولا قوة إلا بالله إيكي تو بندنا قدبانا الله سيكسل àwọn èèyàn sì ń dáhùn èmi náà wà náà tó dáhùn jọ náà ìwọ́n náà wà náà tó dáhùn lọ́mọ́sá àti náà fún gbákalẹ̀ lọ hajji kalọ̀ umrah wọ́n ní láti inú bàárà àdí àwọn bàbá ńlá bàbá kálukú wa láti ń jẹ́ pé à ń bọ̀ ṣe gbogbo ẹni tó bá ti wá dọ̀hún tó ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìwà mọ́sọgbó lóhun labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulka la ìyẹn ni pé labbaik Allahumma labbaik ìpèpè tá Ànábì Ibrahim pè wá àjọ sí Ọlọ́run èmi ti dáwọ́ labbaik la sharika laka labbaik Ọlọ́run dáwọ́ kò sí olówó orogún kẹ̀kẹ́ pẹ̀lú Ọlọ́run ọba o innal hamda dájúdájú tí ń jẹ́ ọpẹ́ wan ni'mata àti tí ń jẹ́ ìdẹ̀kùn laka wal mulki Ọlọ́run ọba lọ ní wal mulka ká ní kẹpẹ́ lórí ìkẹ́ Ọlọ́run ọba lọ ní la sharika lak òṣèlú ń gbẹ̀kẹ́ fọ́ ìtumọ̀ gbólóhùn labbaik Allahumma ajẹ́pẹ̀ ìdánijọ́ náà ajẹ́pẹ̀ ìpèkè Ànábì Ibrahim tánàbí Ibrahim sọ pé ya ayyuhan nasu inna Allaha kataba alaykumul hajja fahujju albayan wadih ṣó yíò àbí kò yíò in tó bí gbólóhùn labbaika tí a máa ń wíre ṣó wá rí gbólóhùn táà ń wíye gbólóhùn yẹn tóbi gan gbólóhùn yẹn ṣe kí ni ó tóbi ló jẹ́ ṣe gbogbo ẹni tí bá ń lọ rí ń ṣe hajji tó tún wá ń gbé oúnjẹ dání alágbàkùnrin ọ̀hún because nǹkan méjì tí ó jọra wọn lọ ń dà papọ̀ wọ́n ní labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik wọ́n ní kò sórogún fún Ọlọ́run pé la sharika laka wọ́n ní kò sórogún fún Ọlọ́run ọ̀tún wá di oúnjẹ máa pa ọ̀tún di oúnjẹ máa dì ọ̀tún di oúnjẹ máa gbogbo ẹ̀ ọ̀tún di gbogbo ẹ̀ mára ìran méjì wá ló mọ́ wá ń bí ọ̀rọ̀ yìí njú mọ̀ pẹ́lú mi ìtún wá ní kìíní kan torí pé ó ti mọ̀ túmọ̀ pé hajji ta fẹ́ lọ kò yẹ ká tún bọ́lọ̀ gbogbo mọ́ tó ń bá ti wá ń lọ hajji gbogbo ń dè pààrọ̀ gbogbo wọn tán ma fi ń ṣe bọ́sọ́nà Allah subhanahu wa ta'ala yóò palẹ̀ mọ́ gbogbo ẹ̀kú lẹ̀ yóò dá síbi kan yóò wá lọ hajji ní empty hand wọ́n bá ní kí ló dé ìbí hajji là ń lọ rí ṣe sóyẹ ká tún máa dí àwọn ilé ìdání ni tó bá ti pé kò yẹ kó di ilé ìdání gbà tó ń lọ sí hajji
ó fẹ́ wà ní mímọ́ sórí irú tó rò kó fẹ́ lọ wà ní mímọ́ ní hajj tó lọ yẹn bọ́lá òun sì fẹ́ kó mọ́ wà ní gbogbo ìgbà nìyẹn mọ́ ní nǹkan míì tó gbáralé àyàfi Allah subhanahu wa ta'ala mọ́ ní nǹkan ilé ní ìtumọ̀ gbónú labbaik Allahumma labbaik labbaik la sharika laka kò sólówó ọ̀kan fún wọ́n ní àwọn kèfèrí àwọn tàbí àwọn mushrikun ìgbà táwọn ọmọ ṣe hajji ń jahiliya lọ́dá àwọn ọmọ ṣe hajji tánàbí Ibrahim fi lọ́lẹ̀ yẹn àwọn bàbá wọn dé bá ẹbọ wá wọ́ mọ́ wọn lọ́wọ́ ìgbà tẹ́bọ wá wọ́ wọn lọ́wọ́ àwọn ni tọ́bá ti wá di labbaik Allahumma labbaik labbaik la sharika lak wa ni illa sharikan huwa lak wọ́n ni orogún kankan gbẹ fún wọn lọ́wọ́ ọba tamlikuhu wa ma malak ìwọ lọ níkapá lórí rẹ̀ òun níkapá lórí èyí ọlọ́wọ́ ọba ìwọ tún ní illa sharikan lak tamlikuhu wa ma malaka ìwọ lọ́wọ́ ọba lọ níkapá lórí òun níkapá ní orí rẹ̀ torí pé àwọn ti mọ ẹbọ tí àwọn dì mọ́nú ẹrù wọn ya akhi fillah gbogbo ẹni bá fẹ́ jẹ́ mùsùlùmí tó fẹ́ ṣe hajj ó gbọ́dọ̀ jáwọ́ nú ẹbọ lóníjára bí ti bá ń lọ hajj kan tán rẹ̀ ológun ká ti ń lọ hajj kan tán rẹ̀ ẹni tí ń rí kan mẹ́lẹ̀ tí ń lọ hajji kan tán rẹ̀ ẹni tí ń ṣẹbọ tí ń lọ hajji kan tán rẹ̀ ibẹ̀ ń gẹ́ kò lẹ́tọ̀ọ́kọ́ débẹ̀ initially ipò wá débẹ̀ ní ọlọ́mọdé sí wàhálà lásán ọkàn lọ rí ṣàṣìdànù àfikọ́ gbà fọ́nà Allah subhanahu wa ta'ala ẹlẹ́kẹ̀jì kẹ́lùmọ̀ tó tún wà níbi ọ̀rọ̀ yẹn pé innal hamda wan ni'mata lak wal mulk sórí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí agbára ńlá tọ́lọ́wọ́ ọba nìyẹn ṣúwárí ojú bẹ́ẹ̀ lọ òun sọ fún gbágbára mẹ́ẹ̀ta ọlọ́run ọba nìkan ló ní ni o ṣúwárí agbára mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo tẹ́mi àti ẹwánú ayé níjọ́ tá a bá ti mọ ọlọ́run ọba wa pẹ̀lú agbára báyìí àkú oríire kí mo láti jẹmọ́ innal hamda in tẹ́ ń pè ní ọpẹ́ kí mo pé ọpẹ́ Allah ló ní wan ni'ma in tẹ́ ń pè ní ìdẹ̀kùn ìgbogbo àdúwà ìdẹ̀kùn ní gbogbo ìdẹ̀kùn bí àdúwà ìyàwó àṣìkáàlẹ́hà gbogbo bí ìdẹ̀kùn pàdé òkò káà náà kọlé kí ni jama ká gbọmọ́tò kí ni jama ká tó gbọmọ́tò tó tún ní èsì kí tún ni jama káà náà mọ̀rún jẹjẹ ní rọrùn kí ni jama ká níyàwó kí ni ká bímọ kí ni ká lówó lọ́wọ́ kí ni ó yá kí ló túkùtọ̀ tún wálé ayé dárúkọ kan náà tí è ṣe dẹ̀ gbogbo tó bá rò kó tọ́ pé mo fẹ́ ní báyìí mo fẹ́ ní báyìí mo fẹ́ jẹ báyìí mo fẹ́ wọ báyìí mo fẹ́ ní báyìí gbogbo tó bá rò kó níyẹn gbogbo ẹ̀ pátápátá abẹ́ kí ló wà abẹ́ wà ni'ma abẹ́ kí ló wà jẹ́mọ́ abẹ́ wà ni'ma so ìdẹ̀kùn Ọlọ́run ọba ní gbogbo nǹkan táwọn wa a wá sọ pé innal hamda dájúdájú ká dúpẹ́ ká fẹ̀mí ìmoore hàn wà ni'ma dájúdájú ìdẹ̀kùn tí gbogbo wa káàkiri yìí kò sẹ́ni ó ní kọjá ta ní jama Allah subhanahu wa ta'ala ìkẹta tó wá ní pé wal mulk ká ní kápá lórí gbogbo nǹkan kò sí ẹni náà lórí ilẹ̀ tó ní kápá lórí gbogbo nǹkan kò sí àfítà ní jama ṣẹlẹ̀ táwọn èèyàn bá ń wò ẹ̀dáwọn èèyàn bá ń wò pé ó ní agbára àbí kápá kan ó wà limited kí mo ló ṣe jama ó wà limited ayé lè challenge tó bá ní ìsìn pé ọmọ kẹrin tí ẹ̀mọ́ ní láyé ní pé mo ní mọ́tò owó mi mo dẹ̀ fi ra àbí abáṣíbá rí pé èmi ni mo fowó mi ra èmi gẹ́gẹ́ mo ní mọ́tò ní ìwọlé àbúrò ọlọ́pàá ní ọlọ́pàá lè gbà lọ́wọ́ rẹ̀ àmọ́ ọlọ́pàá lè gbà lọ́wọ́ rẹ̀ ọ̀dáhùn ọba ti kọjá yìí lẹ́ni ìsìn ọlọ́pàá gbà lọ́wọ́ rẹ̀ road safety lè gbà lọ́wọ́ rẹ̀ àbá lè gbà lọ́wọ́ rẹ̀ wọ́n mú ọ ní ìsìnkú ọ̀sẹ̀ kìnnìkan wọ́n lọ ní mọ́tò rẹ̀ ẹ̀rù ọlọ́pàá sì mọ̀ bẹ̀ẹ́ lójú ọ̀nà wọ́n lọ ní mọ́tò rẹ̀ ẹ̀rù bó ṣe yóò sì mọ̀ bẹ̀ẹ́ lójú ọ̀nà lórí mọ́tò tó fowó rẹ̀ rà ẹ̀rù vi yóò sì mọ̀ bẹ̀ẹ́ lórí mọ́tò tó fowó rẹ̀ rà wà á kọ́lé kalẹ̀ ẹ̀rù ọmọ nílé ìgbó tó mọ̀ bá ọ́ wà á kọ́lé kalẹ̀ ẹ̀rù gọ́ọ̀mẹ̀ntì kó mọ̀ bá ọ́ ọmọ ìgbó àti ìbẹ̀ ládùúgbò àìlè tíjọba bá dídì sí ọ̀sán pé ilẹ̀ gbogbo yín bí o acquisition land ni o ilẹ̀ ìjọba ni o gbogbo àwọn táàkì yọjú sí landlord meeting àbí kìnnìkan association meeting kálukú aládébí ti náà kí láṣẹ sí o àgbà lọ́yà àgbà sàn àgbà gbogbo àgbéjọba lọ́lé ẹjọ́ ọkọ̀ kálukú ò ní balẹ̀ mọ́ ilé tó fowó rẹ̀ kọ́tọ̀ rẹ̀ ó yẹ kí wọ́n kọ́ lọ ní tó gbogbo tá mọ́rò pa nìyẹn àwọn akọ́lá ṣe kí ni jẹ́mọ́ wọ́n kọ́ lá ní àwọn ìkẹta tó mọ́rò pa nìyẹn nǹkan tó dálì kí àmọ̀tán tí ò ní wúlò fún wa kí ni mo ní kò ní ṣe ní wúlò fún wa lẹ́yìn iṣẹ́ olóore tá a bá ṣe àmọ́ náà Allah subhanahu wa ta'ala lahul mulk
ló bá tó lè kápá lórí gbogbo nǹkan ló jẹ́ pé gbólóhùn tẹ́lbíyà nǹkan ńlá ló kó sínú tá a bá ṣe tàdábùrù màáni rẹ̀ níjọ́ tó bá ti ń ka gbólóhùn labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika strength kan mọ̀ wọnú ara níjọ́ tó bá ti ń ka pé yes ó fara rẹ̀ mọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala albayanu wadih tayyib àárín yìí àwọn onímọ̀ wá pín sí méjì kan láàrin yìí níbi gbólóhùn innal hamdalillah ọ̀nà méjì lọ fi máa ń kà àwọn kan máa ń kà bí kasril hamza tí wọ́n sọ pé innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak dàgbà mọ́dánú ọwọ́ mọ́ fáìtì rẹ̀ mẹ́wọ̀ iye Abdullahi ọ̀rí ó kàn dàgbà ní onílàkà ìyára tó bá kí aṣùgbà tán náà ilé parí mọ́ sí náà fáìtì rẹ̀ wọ́n ti mọ̀ máàkì dínà fi yábàdán lọ́rọ̀ rẹ̀ البيان واضح so بعض أهل العلم عاملين علينا ونكيش كسر الهمزة كسر الهمزة إن الحمد البيان واضح so اسمع بيه ايونا رقج إن الحمد أبيكو عاملين علينا ونكيش بيه كلمة جملة تنبو نواجه لوني كي انتو يكاما سواني بيه أن الحمد نبو لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك أن الحمد والنعمة لك والملك لا شريك لك wọ́n ní kí ló tó fi rí bẹ́ẹ̀ wọ́n ní torí pé jùmlà yẹn jumlatun ta'liliyya jumlatun pé jùmlà yẹn wá sọ ìdí tá a fi sọ̀tọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé labbaik allahumma labbaik olúwa jẹ́ pé ìtọ́pẹ̀ wá o labbaik la sharika laka labbaik ajẹ́ pé torí pé kò ṣòro fún ọlọ́run Allah bí anna alhamda ajẹ́ pé rẹ nítorí pé tá ń pè ní ọpẹ́ káfẹ́ wá dúfọ́ bí wà ni'mata ìdẹ̀kùn tó ṣe fún abábírí bí wá bí lák ìwọlọ́wọ́ ọba lọ ní o wà lè mọ́lẹ̀ káàkiri kápá lórí ìwọlọ́wọ́ ọba lọ ní o la sharika lak wọ́n torí pé jùmúlà yẹn wá jẹ́ ta'liliyya tó wá ṣàlàyé ìdí tá a fi ń jẹ́ pé wọ́n ní ìlóbi jẹ́ sí pé anna ló yẹ kí ó tẹ̀lé ó wá jáza kan ṣe hafu bá ní òṣè tó jẹ́ pé bí anna albayanu wadih ilé ìyá ń ṣàlàyé rẹ̀ fún wọ́n talibul ilm kò necessary kó wá lọ condemn ìdá àwọn bàbá ti ń wí láti ọjọ́ yìí kọ́ wá ní láti ẹgbọ́rọ̀ mọ́ sọ innal hamdalillah innal hamda wan ni'mata mọ́ ìjẹ́ mọ́ sọ ní annal hamda wan ni'mata ọ̀ ní condemn ẹ̀ àmọ́ yìí tí ó tún wáyé kí wọn náà tí ó ju èpè talibul ilm oníkàwá sọ innal hamda ìwọ́n wá fẹ́ sọ tiẹ̀ ìwọ́n náà mọ́ sọ innal hamda ní ti gbogbo wọn ti mọ̀ tó bá tí wọ́n wá fi awsati talabatil ilm kí mọ̀ bá lè mọ́ sọnù ọwà mọ̀ lo anna kí tọ́lú rẹ̀ wí bí láti ká masala yìí mo ti má bí ti masala yìí ti ń bọ̀ èyí tí ó ti kárí pé anna ni wọ́n wí bẹ́ẹ̀ ni báàbọ̀ ahadil ilm wọ́n sọ báyìí wọ́n rárá pé ọ̀rọ̀ náà jọ ìmọ̀ lóòótọ́ ó jọ kí lágbéjà máa ó jọ ìmọ̀ albayanu wadih ọlọ́mọṣà fún wa ní àgbọ́ yìí ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn bákan náà àwọn amọ́ kìnnìkan níbi hadithi yìí ni pé tàbá gbólóhùn táwọn wí alẹ́kẹ́ gbólóhùn ìjọsìn ni gbólóhùn ajẹ́ pé dandan ní ká máa tẹ̀lé àṣẹ Allah subhanahu wa ta'ala tó bá yẹ kí wípé tá Nabi Ibrahim ti pè wá níjọ́ tí ò sẹ́ni kankan là wá ń jẹ́ pé rẹ̀ tó báyìí ọlọ́run ọba ò fẹ́ ká wá rán nǹkan mìíràn ayé má ọjà ká tẹ̀lé ti Allah subhanahu wa ta'ala ẹ̀kọ́ láńlá ní kíní sí bẹ́ẹ̀ níjọ́ tá Nabi Ibrahim ń pè wá ọlọ́run ló sì ló pè a sì ń dáhùn lónìí a sì mọ̀ dáhùn lọ́dọ́jọ́ gbé al-qiyam ọmọ tí wọ́n ti bí òun náà bọ̀ wá dáhùn tiẹ̀ òun náà bọ̀ wá jẹ́ pé ìwọ náà tọ́jú kún wájú pẹ̀lú ògbọ́n ọba lọ́wọ́ bá ṣe ní ìwọ náà bọ̀ wá dáhùn kún bọ̀ wá jẹ́ pé idhnillahi ta'ala mo la ń bọ̀ ní pé yẹn lọ́ fi mọ̀ pé tọ́lọ̀ ní àwa arán láyé ni àti ìdáyé ó ti design ìjọsìn yìí kalẹ̀ fún wa àti ìdáyé ó ti ní a máa jẹ́ pé ìpèpè yìí láti inú ìyá wa nínú lọ́jọ́ dáàtí tí ìyá wa gbọ́n tí mọ̀ pé òun ó bírú wa láti ń jẹ́ pé wọ́n dúró tó ti pariwo ya ayyuhan nas inna Allah kataba alaykumul hajja fahujju wọ́n dúró tàwa ń ṣe hajj albayan wadih hada shay'un muhim hada awwalan thaniyan inú dáàtù wa mú bẹ̀ ní pé ìwọ àdáàyà ìwọ olùgbogbo sójú ọ̀nà ọlọ́wọ́ ọba
لا تلتفت إلى قلة الأتباع قلة التابعين وقلة المستمعين وقلة التلاميذ má máa ronú lọ bí pé àwọn ọmọ tó ẹni àwọn tí ń gbọ́ wá sí mi ò pọ̀ èèyàn díẹ̀ èèyàn méjì náà ní gbọ́ láà má máa ronú lọ bẹ́ẹ̀ láà má máa wá èrò má máa wá kí ni jama má wá èrò nítorí gbọ́dọ̀ máa kàn ìwọ ni pé kò sáà ti jíṣẹ́ ọ̀nà tọ́nà ọba ní ajẹ́ ṣé ń pọ̀ wá ń gbọ́ alhamdulillah sọmọ kí ó ti ń kí lọ́dọ̀ rẹ wá pọ̀ alhamdulillah sáwọn àgbọ́ wá sí rẹ̀ náà sí ń pọ̀ alhamdulillah sáwọn èèyàn mọ́ káàkiri oníwà sí alhamdulillah àwọn èèyàn mọ́ káàkiri akọmọ́kẹ́ alhamdulillah àwọn mọ́ káàkiri ní àdáàyà alhamdulillah àyẹ́rẹ́ kò mọ́ mọ́ lẹ́yìn ọmọ kí ọyọ̀ kan tọ́ nínú kan rọ̀dọ̀ mọ̀láfà alhamdulillah wa nabi Ibrahim alayhi salatu wassalam níjọ́ tọ́lọ̀ ní kó pé òun gẹ́ tó ń sọ pé kò mọ̀ sẹ́nì kankan rí báyìí ayé ẹ̀kọ́ ìjọmọ́ tọ́lọ̀ ní ìwọ pé èmi ní kí wọ́n pè ní ti ẹ àbí alaykal adhan tí ẹni kó pèpè wa alayyal balagh èmi Ọlọ́run bá ní kí n mú pèpè rẹ̀ dé tí ìgbọ́ àwọn ẹni tí mo fẹ́ kí mo gbọ́ ya da'iya wo ni wá sí wà fún ni wá sí alayka bil ikhlas ẹ̀dàkùn ìjà lọ tún àníyàn wá sí pàtàkì jùlọ lásìkò táyé gbogbo ti dáyé íńtánẹ́ẹ̀tì lórí íńtánẹ́ẹ̀tì nísìn ní tí kálukú fi ń wọn ìjà àfáàrà rẹ̀ ni pé viewers mélòó ni mo ní followers mélòó sì ni mo ní ó dá àwọn èèyàn tún máa ń bára wọn jà nítorí viewers àti nítorí followers yìí náà àwọn èèyàn tún wá máa suspect ara wọn nítorí followers àti nítorí àwọn viewers yìí náà dákun torí Ọlọ́run ya talibal ilm ìwọ mọ́ gbénu ilé ìṣọ́kàn lórí ẹ̀tọ́ Ọlọ́run bá fẹ́ fi hàn ó wà nínú kọ̀ọ̀rọ̀ yàrá rẹ̀ Ọlọ́run bó sì fà ọ́ síta láti bẹ̀ Allah ẹni Ọlọ́run ò bá sì fẹ́ fi hàn kó gbére lọ sáàrin ọjà kó níbẹ̀ lòun ó ti mọ lọ lè ṣe wá sí òun yóò sì mọ sí àwọn yóò sì mọ kọjá lọ wọ́n sì mọ kọjá bọ̀ ẹnìkan kò ní wo tó wà má torí káwọn èèyàn lè gbọ́ nǹkan tó ń sọ ó fẹ́ ní viewers má torí ẹ̀ mọ́ wá sọ àwọn ọ̀rọ̀ tó ṣe pé àwọn èèyàn mọ̀ rí kálí wá kó lè máa draw attention sí ọ̀dọ̀ ààrẹ ní tí gbogbo èèyàn ti mọ̀ lélẹ̀ jẹ́ ṣọ̀tán mà tó lè máa rí bí pay attention sọ́dọ̀ ẹ̀ ó fẹ́ bá àlìkíyàmà ara rẹ̀ jẹ́ nìyẹn la taf'al má kí ẹ̀ pẹ̀lú viewers má kí ẹ̀ pẹ̀lú likes má kí ẹ̀ pẹ̀lú love nítorí ẹkùn mọ́ kí ẹ̀ fún ya talibal ilm wọ́n ní kí ni jama ridallah sórí àwọn loves like kẹ́ tó ń wá fá lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ rídọ̀ náà sì là ń pẹ̀lú ẹ̀ ìyọnú àwọn èèyàn ló ń wá sórí àwọn ọmọ ènìyàn tó ń wò yà wá èèyàn tó ń wò yìí látòrí èmi tí mo sọ yìí rídọ̀ náà sì ghayatun la tudraku ó lè rí ọ̀nà ọmọ ènìyàn tán ó lè tẹ́ ọmọ ènìyàn tó pẹ̀lú ọmọ ènìyàn ó lè tẹ́ lọ́rùn ọmọ ènìyàn ó lè tẹ́ lọ́rùn wa ridallahi ghayatun la tudraku ìyọnú Ọlọ́run gẹ́gẹ́ sí ní pàpé tó gbọ́dọ̀ filẹ̀ níwà ìyọnú Ọlọ́run wá dùn rí tó bá ti ń tẹ̀ láṣẹ rẹ̀ ìyọnú Ọlọ́run ó wà defined ó ṣe é rí ọ̀nà olóòfin rí mọ́ tẹ̀ láṣẹ rẹ̀ gbà fún súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam dúnímọ̀ ìbádà rẹ̀ Ọlọ́run ọgbó fà ọmọ ara ọ̀rì fi Ọlọ́run ọgbọ̀n Ọlọ́run ti yẹ ó ti sọ bọ́ sí lè rí òun bọ́ sí lè ẹ́ńtà wọn náà bá ti sọ fún ọ qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni tó bá nífẹ̀ẹ́ Ọlọ́run bá bẹ́ Ọlọ́run bá nífẹ̀ẹ́ àbí mọ̀tẹ̀lá Nabi sallallahu alaihi wasallam olóòtúkú wa taqarraba ilayya abdi bi shay'in ahabba ilayya mimma aftaratuhu alayhi ẹrú ò lè súnmọ́ mi bi shay'in ahabba ilayya pẹ̀lú kẹ̀kẹ́ tó wá ní mọ́ bá nífẹ̀ẹ́ sí tó tó nǹkan tí mo náà bá ṣe lọ́rọ̀ yẹn tí mo ṣe lọ́rọ̀ yẹn lé lórí dún nígbà àwọn tọ́lọ́run bá ṣe lọ́rọ̀ yẹn náà ibadat ọjọ́ ni wà máa yà ẹgbú ọ̀tún ní yẹ́ kò ní gbò yataqarraba ilayya bin nawafil tí ó mọ̀ súnmọ́ mi ọlọ́ọ̀bá tí ó mọ̀ súnmọ́ mi pẹ̀láwọn ẹṣẹ́ tí mi ṣe ní ọ̀rọ̀ yẹn hatta uhibba yóò mọ̀ ṣe èmi ọlọ́wọ́ bó ti padà fẹ́ràn ẹ̀ idha ahbabtu tí ń bá ìrìn wá fẹ́ràn rẹ̀ tán bá ìdé kuntu sam'ahu alladhi yasma'u bihi ní di gbọ́rọ̀ rẹ̀ tí fi ń gbọ́rọ̀ kí gbọ́rọ̀ bó di etí rẹ̀ kọ́ ní wí kí yóò di tó fi mọ́ gbọ́rọ̀ nùkọ́ ìyẹn ni pé nǹkan náà ní mọ́ wù ọgbọ́n àfitọ́ náà nǹkan náà ní mọ́ wù ọwọ́ mọ́ àfitọ́ náà Allah subhanahu wa ta'ala so ìfẹ́ Ọlọ́run ọba dùn orí ó dùn àti ó rọrùn tó bá ti gbà ọ̀nà tó yẹ kó gbà mọ́ ìfẹ́ ọmọ ènìyàn àwọn ọ̀rẹ́ tí ọmọ ènìyàn lọ́rùn tó bá rò pé tí máa fẹ́ jẹ́ kí lágbájá láìkì mi tí máa ti pàdé wọn báyìí jẹ́ mọ́ ẹlẹ́ni sáwọn èèyàn tó bá pàdé ilé ìtọ́rẹ́ ní sí tó dẹ̀ láìkì tó fi láìkì lágbájá tó bá pàdé yín báyìí
yóò kàn rẹ́rìn múṣẹ́ ni ọmọ ènìyàn ni ó yá ẹtúpàdé ẹlòmí yóò kàn rẹ́rìn òun láìkì mí rí mọ́ agbára ti láti ṣàyímọ̀ rẹ́rìn tó fẹ́ tọrọ owó ni eléyìí tó fi láìkì ẹ ní pé kí ni o mọ́ rẹ́rìn eléyìí tó fi láìkì ẹ ní pé o mọ́ rẹ́rìn eléyìí tó torí pé o mọ́ rẹ́rìn yẹn ẹ̀mí ẹ̀ mọ́ ló túmọ̀ sí àgbẹ̀kọ́ eléyìí torí pé o mọ́ rẹ́rìn yẹn o fẹ́ tọrọ owó ni jọ àwọn méjì ta ló rọ́ǹgì nù ọ̀dáhùn kò sẹ́ni tó rọ́ǹgì tó lẹ́lòmí máa rẹ́rìn sí yàn lóòótọ́ torí pé ń bẹ́mì lẹ́ ṣe rí bó ṣe jíyàn dáadáa ẹlòmí rẹ́rìn lóòótọ́ kí ló fẹ́ ṣe ó fẹ́ tọrọ owó ni ọmọ ènìyàn ò lè rí ọnú ọmọ ènìyàn o wa ma ahadun min alsunin nasi sa'aliman walau annahu dhaka an-nabiyyul mutahharu ó ní kò sẹ́nì kan tó máa ń free níbi ẹnu àwọn èèyàn àwọn ànábì Ọlọ́run bó free wallahi àwọn ànábì Ọlọ́run jẹ́ kí nìyẹn mọ́ wọ́n free wo tó bá rẹ̀ pẹ́pẹ́ olówó ní ọmọ ènìyàn ó fi fẹ́ràn rẹ tó bá tún lówó kó tún ọdún ní gbìràgà tó bá ní àì lówó lọ́mọ ènìyàn fẹ́ràn rẹ tó bá tún yẹ lòsì tó tún lówó lọ́wọ́ òun náà tó bí bú ọ pé ṣe ayò lòsì báyìí tó bá jáde tí ma ń sọ̀rọ̀ tó pé ẹni tó bá wà vòká àwọn yẹn máa láìkẹ̀ gan ọ̀rọ̀ gan wọ́n ti kó dàbí ń bá láìkẹ̀ ọkùnrin bọ̀ ó ti lè sọ̀rọ̀ jù tó bá tún dákẹ́ jù ó ti ní oyò dì ní ó kàn mọ́ dákẹ́ náà ni tẹ́lẹ̀ kan bá tún kiri ẹ̀yìn pé ó kàn láìbẹ̀rẹ̀ kí mọ́ dákẹ́ adákẹ́ mọ́ fún ohun àwọn ọmọ tí ń gbénú ẹ̀ tọ́tí nìkan ẹni tó bá mọ́ ń dákẹ́ àwọn èèyàn kó fẹ́ràn rẹ̀ àwọn àkókò kórìíra rẹ̀ ẹni bá mọ́ ń sọ̀rọ̀ àwọn èèyàn kó fẹ́ràn rẹ̀ àwọn èèyàn kó kórìíra rẹ̀ ẹni bá ní mímọ̀ àwọn àkókò fẹ́ràn rẹ̀ àwọn àkókò kórìíra rẹ̀ ẹni bá aláìmọ̀ kan àwọn àkókò fẹ́ràn rẹ̀ àwọn àkókò kórìíra rẹ̀ kò sí ní tó lè máa ṣe yóò tẹ́ àwọn kan lọ́rùn kò ní tẹ́ àwọn èèyàn kan lọ́rùn ni ṣùgbọ́n torí èèyàn máa ṣe nǹkan in tó lè àti ìwúlò fẹ́ wá wọ́n pé láti bá ti ṣe àwọn ohun ò lè rí amọ́sọ́ ọ̀rẹ́ tó lè torí ẹ̀sìn nǹkan tó fi rí ọdún ẹ̀ ó ní Allah subhanahu wa ta'ala ó ní júwe fún ẹ ó fẹ́ rí fèmí ọlọ́wọ́ àbí mọ̀tẹ̀lá nàbì ó fẹ́ rí fèmí àbí máa ṣe ní mo ṣe ní ọ̀nà yẹn ó fẹ́ rí fèmí ọlọ́wọ́ bá máa ṣe àwọn náfílà tó bá ti ń ṣe ìmọ̀ ọlọ́wọ́ bó nífẹ̀ẹ́ rẹ̀ ìmọ̀ ọlọ́wọ́ bó nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run dákun mọ́ṣẹ́ àti wá lẹ́nu tí ó nífẹ̀ẹ́ ọlọ́run ti wá lẹ́nu tí ó nífẹ̀ẹ́ so ya dá àyá oníwàásí là ń sọ̀rọ̀ yìí fún gbogbo oníwàásí tá ti dìdákúdá lónìí ìkàlùkù torí ìfẹ́ àwọn èèyàn lómi tó ní kó lè rí bí káwọn èèyàn lè fẹ́ràn rẹ̀ láti mọ́ gbá tí ẹ̀ yóò pé ẹmọ́jà mẹ́sìn ilé kòkó ìṣàjámọ́ torí káwọn èèyàn lè fẹ́ràn náà ni ó ilé náà tọ́ ẹlò táwọn afáàkẹ́ pín mọ̀ tí ẹ lè ṣe náà ẹmọ́ wọ́rí yóò wá sọ ẹ̀rí pípí pò ló lẹ́sìn ọ̀hún yóò pé ẹ̀ṣàjámọ́ múrọ̀ ẹ̀jámọ́ múrọ̀ yóò wá sọ ẹ̀ṣẹ́ wọn yẹ́ mọ̀mọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ́ yẹ́ mọ̀mọ́ lọ́wọ́ torí pé ń wá ìfẹ́ àwọn èèyàn káwọn èèyàn bá lè fẹ́ràn rẹ̀ ní ìwà ìwé tó ti ń ṣe yìí náà àwọn èèyàn tó rò pé òun ṣe torí kan lè fẹ́ràn rẹ̀ ń gan àwọn kan wá lóṣèlú ẹgbẹ́ lòsì àmọ́ kéèkéè sára wa ọ̀ ọkọ lè bá rójú tutù wa wá sí ibi pé òun fẹ́ràn wa wá dọ́gbọ́n sí gbogbo ẹ̀rọ ọjọ́ lọ́rí báwọn yòókù rẹ̀ rídọ̀ náà ṣe rọ́yá tó ń látòdìrọ̀ ọ̀ lè rí ìyọnu àwọn èèyàn aláyọ̀ lè rí ìyọnu Ọlọ́run bá subhanahu wa ta'ala lè mọ̀ tó gbà fún níwá sí dápẹjá lọ dé kí ní ìmọ̀nù ẹ̀rù wa jẹ́ wá fún ọ ní hadith kan lónìí anábùwà Muhammad sallallahu alaihi wasallam anábì ní tó bá dijọ́ gbé al-qiyamah inú àwọn anábì Ọlọ́run tán ju gbogbo wa lọ nínú àwọn anábì Ọlọ́run anábì ní wọ́n gbé anábì mi dìde tàbí àwọn àlùmọ̀ rẹ̀ tó gbà fún ọdá nígbà tí ó bá gbẹ̀yìn rẹ̀ gbogbo ẹni tó gbà fún aláìwọ̀n ju mẹ́ta lọ mélòó èèyàn mẹ́ta ní sí ọba ní kémi ó kọ́ ọmọ kí wá ní wádúró èyí tí mi ó kó wá orídí ànábì Ọlọ́run wọ́n ní kókó yẹwà yẹ mélòó èyà sẹ́ ní jú ànábì lọ ni láti bó síbó mo tí tó kún mú wọ́n débi bàtí ẹsẹ̀ bàtà wọn tó fi wọ́ àwọn ànábì Ọlọ́run ni ẹ̀ ànábì ni wọ́n gbé ànábì mí dìde tó máa wẹ́yìn rẹ̀ pé àwọn tó gbà fún ọdá gbogbo ẹni ó gbà fún òdùyẹ méjì lọ èyà mélòó èyà méjì tí wọ́n mọ́ṣẹ́ jẹ́ ni wọ́n mọ̀ jẹ́ ìjọlọ́wọ́n bá bẹ́ ṣe fáwọn nù méjì lábẹ́ kó gbà fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní wọ́n gbé ànábì mi dìde ọba wọ èyàn pé èyàn mẹ́rin ló gbà fún èyàn kan péré tó bá ti wọ èyàn sàábé kan náà lóní sàábé kan náà lórí gbàgbó òróró kan onífọ́lọ́wà kan náà ni èyàn kan péré ànábì ni wọ́n gbá ànábì mi dìde nígbàgbé al-qiyamah wa laysa ma'ahu wa laysa wara'ahu ahadun yóò bójú wẹ́yìn kò ní lẹ́nì kankan lẹ́ni tó gbà fún mi
ó dá wá jíṣẹ́ ó sì dá lọ padà ṣé kò mọ̀ṣẹ́ jẹ́ ìbí ọmọ gbọ́ta Nábì Nuh alayhi salatu wassalam ọdún mẹ́rin lọ́pọ̀ pọ̀lú láyé ìgbọ́n 950 years ìjẹ́ wọ́n mọ̀ pé gbogbo 950 years tó fi wáyé tó fi pèpè tó fi ṣiṣẹ́ Ọlọ́run tó fi ṣe wá síkiri tí wọ́n gbógun tí wọ́n gbà gbogbo ẹni ó gbà fún Nábì wa Nuh alayhi salatu wassalam nígbà àwọn afọ́ọ̀mọ̀ wo àwọn pèmẹ́ra àwọn ọlọ́wọ́ kan ní gbogbo wọn ojú 70 lọ ẹni ó jíṣẹ́ for many years àwọn kan ní no wọ́n jíṣẹ́ fún tí wọ́n lọ bí 80 àwọn kan ní no àwọn tó gbà fún wọn lọ bí 100 mi ò rí àfáà kan sọ pé wọ́n wọ 200 gbogbo bí tán bá wọn fàádé ojú kí ni lọ tó gbà fún Ànábì wa Nuh alayhi salatu wassalam awwalul mursalin so ìwọ tí wọ́n wá já àfáà lónìí wá já àfáà kọmọ kí ó ní wá já fún oníwàásí ni ọwá dálé kí ó lẹ̀ ọmọ kí ó wájú mẹ́ta lọ ọwá ń sá mọ́ sáà wà láì dúó tọ́lọ́wọ́ bá fẹ́ darí àwọn èèyàn wá sọ́dọ̀ rẹ̀ yóò darí wọn wá tí ó bá sì ní darí wọn kò ní darí wọn ṣe tún wá rí kọ́lọ́wọ́ bá máa darí àwọn èèyàn kan máa gbọ́ wà sí èèyàn gan wallahi alazim tí ó gbọ̀lọpọ̀ oníwàásí bá mọ fìtínà tán wà ń bẹ̀ wọ́n fẹ́ lè bẹ́ lọ́n kọ́lọ́ mọ́jọ rí àmọ́ kọ́lọ́wọ́ tó gbọ́ oníwàásí láyé kọ́ bẹ́ lọ́n kọ́lọ́ mọ́jọ rí èèyàn tí ó mọ̀ gbọ́ wà sí ilẹ̀ lópa torí kí kan gbọ́n gẹ́gẹ́ ní oríire tiẹ̀ náà wà torí pé kí ni níbi èrò ń tẹ̀lé èèyàn àwọn èèyàn ń gbọ́ wà sí èèyàn àwọn èèyàn ń pè lórí fóònù oríṣiríṣi ọ̀rọ̀ tí ó kàn ní wọ́n mọ̀ bọ́ ọ̀ṣọ́ ṣe ibi mọ́ báyé bá ṣe mọ́ tó ní fìtínà tí ń bẹ wájú rẹ̀ ṣe tó àbúyọ́lá apáwọn èèyàn tí mọ́ ní ọjọ́ ọmọ àwọn èèyàn máa wá yìí náà wọ́n ìmọ̀ wá o àmọ́ sọ léèyàn díẹ̀ méjì mẹ́ta tí máa ń bá yẹn sọ̀rọ̀ èmi mọ àwọn àgbákò tí ń bẹ ń bẹ pé káì ọ̀nà àti yára parun tó tó kò fẹ́ sí ọ̀nà àti yára kọsẹ̀ níbi owó púpọ̀ mẹ́ ọ̀nà àti yára kọsẹ̀ níbi obìnrin púpọ̀ mẹ́ ọ̀nà àti yára kọsẹ̀ níbi owó ó ṣe kí ní kó jọmọ̀ ó pọ̀ mẹ́ ọ̀nà àti yára kọsẹ̀ níbi obìnrin ó pọ̀ mẹ́ ọ̀nà àti yára kọsẹ̀ níbi ìjẹgbajúmọ̀ bí ayé ti mọ̀ ó pọ̀ mẹ́ ọ ní fún ìmọ̀ ìgbésí ayé ara rẹ̀ àfà ọmọ ṣiṣẹ́ ọ ní mẹ́gbà tí fàárí ti ń wọ mẹ́ lọ́wọ́ ilé ayé rẹ̀ ọ ní free gbogbo tó bá kù tó bá mọ́ ṣe báyìí wọ́n mọ́ consider àwọn èèyàn mọ́ tó rọ́ ti mọ́ ó ti mọ́ náà wọ́n tẹ́ wọ bàtà ní ìsìn ẹ̀yà wọ bàtà tó dá o lórí ìṣẹ́ ìwọ́n tó sọ pé bàtà tí mo wọ̀ yóò kò dáa wọn náà wọ́ free wọn náà wọn náà ti gbà kan before kó tó di gbogbo ẹdí báyìí èmi kàn máa ti wá onífìlà kan báyìí lẹ́yìn fìlà ẹgbẹ́ fìlà tàjí àní ẹni dàrú ṣùgbọ́n àti má ti dé alhamdulillah àti lọ nìyẹn bí ìkan ló fi bú mi lórí íńtánẹ́ẹ̀tì pé ìwọ ọ̀rọ̀ ra fìlà ní àbọ̀ ní fìlà ní ó sì ní fìlà tó pọ̀ lé gbà lóòótọ́ èyàn tó gbọ́dọ̀ máa pààrọ̀ fìlà ẹ máa pààrọ̀ fìlà ó dà ẹ máa pààrọ̀ aṣọ ẹnìkan lọ́nu mọ́ bíbí ní republic nìkan ni wọ́n á lọ kó aṣọ kan bẹ̀ tó aṣọ bíi 7 or 10 ẹ̀rọ àpọ̀ bá pààrọ̀ aṣọ rẹ̀ àbí ẹ̀rù ilé ayé báyìí torí ọlọ́ ọ̀ lè dá lórí ayé rẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀kejì tó wá kó obìnrin dé bí lè fi ń pè ẹ́ eléyìí mọ̀ pè ẹ́ eléyìí mọ̀ pè ẹ́ eléyìí mọ̀ pè ẹ́ kò sí gbọ̀kú lọ tán lè fi lọ ẹ̀ tán ìkejì wọ́n mọ̀ sẹ́ẹ̀tì àwọn míì up against ẹ̀ olójú wa yóò ti èdè lórí íńtánẹ́ẹ̀tì ọ̀hún ìmú olójú ti èdè kọ́nà kó ṣàánú rẹ̀ kó ṣàánú rẹ̀ kọ̀ọ̀kan wà náà ó torí tọ́lọ́run bá ti láàfá táyé èèyàn kankan gbọ́ wà sí rẹ̀ yẹn méjì yóò mọ̀ dùn ọ́ nínú ọkàn bọ́wọ̀ ọmọ kó rí Ọlọ́run bá ṣe fún ẹ̀ lọ bí àwọn téèyàn 1000 gbọ́ wà sí wọn téèyàn 2000 tẹ̀lé wọn lọ bí àwọn táwọn èèyàn nípò ń pè wọn tọkùnrin ń pè wọn tóbìnrin ń pè wọn tí ogun ẹdín ń pè wọn tábàlàgbà ń pè wọn lọ béèrè kọ́ béèrè lọ́wọ́ wọn pé bù lẹ ti ń rí bù ní ìmọ̀ nìyí wọ́n sọ bá tù táwọn ọmọ ń jà pẹ̀lẹ́mì ara wọn ogun tó mọ́ ń bẹ̀mì ara wọn jà tí kọ̀kọ̀ kan bá dé ogun tẹ́mì yóò mọ̀ pẹ̀lú àbíkọ́ ṣe báyìí tó bá rẹ̀ ṣe báyìí kí ní ìlú dúró fún ọ ẹ̀mí rí ó mọ̀ gbé wá tí ó mọ̀ pé àti torí ọlọ́lá yìí fẹ́ ṣe kí ní bọ́ yìí bọ́ ṣe mọ̀ bẹ́mì rẹ̀ jagun ni bọ́ tó tí wé tó bá ti jẹ́yàn tí èèyàn kan mọ̀ tí èèyàn kan mọ̀ ọ nídìí ogun báwọn lé ayé rẹ̀ ọmọ ṣe ti ẹ lọ ní mo lọ́mọ sí àbá mọ̀ ṣe ti ẹ lọ ní so alaykum bi taqwa Allah as-sirr wal 'alan alaykum bi taqwa Allah as-sirr wal 'alan ló bẹ́ sí àwọn alfa wọ́n mọ́ ṣe hafu àwọn talabatul ilm lórí kí ní kẹta ń pè ní al-uzla alikini mo gbé al-uzla wal ikhtifa
kí ẹ mọ̀ já ẹni tí mọ̀ sápamọ́ mọ̀ tọ́jú ara ẹ̀ torí dìmọ́ tí mùsùlùmí bá ṣe ń tọ́jú ara ẹ̀ pamọ́ tí ò gbé rẹ̀ síta dìmọ́ tó ṣe save kúrò nínú àwọn amradul qulub àwọn àìsàn tí wọ́n ń baṣẹ́ jẹ́ àwọn ìjọra ẹni lójú ìgbéraga kárìmí sum'a hubbu ri'asa tó bá ti ń pamọ́ tẹ́yẹ̀ kan kò mẹ́ wà á mọ́ free díẹ̀díẹ̀ kò mi àwọn kan yẹn tó wá rí the more tó bá ṣe ń bọ́ sí gbangba táwọn èèyàn rí ẹ the more tí risk ṣe wà fún ẹ láti fọ́ọ̀lù sí ojúbù ìjọra ẹni lójú ìgbéraga kárìmí the more tó bá ṣe expose sí làwọn ní danger ṣe wà lọ́rùn ẹ̀ sí the more tó bá ṣe ń sápamọ́ sí ló ṣe ń jìnà sáwọn danger ẹ̀ sí ọ̀rọ̀ mi ò yé báyìí jama so get it ṣọ́dẹ̀ tó yẹ pé àwọn èèyàn mọ̀ tán gbọ́ tí èèyàn kò mọ̀ pó wá ń bí kankan ta ní ó ṣe fàárí sí èèyàn kò mọ̀ tẹ́lẹ̀ tí bá rìn yóò kàn máa rìn tí ẹ lọ ní tí ó bá jẹun kò sí tí ò ní lè jẹ pọ̀tẹ́lẹ̀ tí wọ́n ti mọ̀ wọ́n náà mọ̀ àjẹun wáṣọ tó dá kan lè mọ̀ pé yes àwọn náà ṣe kí ni àwọn náà wà ń bẹ̀ ọmọ ṣọ́ fìlà ọmọ ṣọ́ gbogbo ẹ̀ tó wà ní pé tó bá rìn lọ báyìí wọ́n máa yẹra wò lẹ́nu wá báyìí ni pé ṣé mo wà òkè tó bá padà ibi lọ́nà wà mọ̀ ṣọ́ bàtà wà mọ̀ ṣọ́ kìnnìkan wà mọ̀ ṣọ́ gbà wà mọ̀ ṣọ́ àwò ìmí ilé mọ̀ jẹ́ ti kárí mi tí wà tó mọ̀ bẹ̀rù pé ká tó mọ̀ fi ẹ́ sọ ẹ̀sìn ló kọ tí ò dáa tó mọ̀ fi ẹ́ sọ ẹ̀sìn ní orúkọ tí ó ṣe kí ni gan mọ́ èyí kárí mi bọ̀ wá wọ́n wípé tó bá tó lọ wá aṣọ kan tí ò ṣe dáadáa ní ṣe ó kàn ní ẹ̀rá àwọn àfá ẹ̀rí bíta yìí rẹ̀ ti bàjẹ́ dé but ó kú báwo nìwọ náà ṣe fẹ́ lè nífọ̀kànbalẹ̀ pé eléyìí tí mo ṣe ó fìrì kú òbí ìyá ọgbọ́ lásẹ́kọ̀ lọ́dí tí ìmọ̀ ń tẹnu máa dúà ìkìláàsì ọ̀nà sọ́wọ́ àpọ̀ ìrìyà lásẹ́kọ̀ bátú gidi bátú ogun ńlá ni ogun gidi wọ́n kàn mọ́ sí nǹkan tí ẹ lọ frílì ìṣètọ́nù ti atẹ́gùn yóò kàn fẹ́ wá ń gbà mí atẹ́gùn yẹn lè gbáre lómìí tó nífẹ̀ẹ́ wá ó lè gbáre lómìí tó nífẹ̀ẹ́ ó lè gbáre lómìí tó mọ̀ wá ó lè gbáre lómìí tó mọ̀ wá bóòdù sí fẹ́ bọ́m̀bẹ̀ so ya akhi fillah gbogbo ẹni wà sí ẹ̀dàkùn ẹja lọ mọ́ lọ́wọ́ bá wa ìjà lọ mọ́nà ẹni tọ́lọ̀ bá bẹ́ fi hàn yóò fi hàn mọ́ wà kó hàn mọ́ wà tó bá ti wà tọ́lọ̀ bá bẹ́ ṣe tán láti fi hàn wà láì fi hàn wọ́n sá mọ́ wà torí tẹ́yọ̀ bá ti wà tẹ́yọ̀ mọ́ ṣe nǹkan torí ẹ̀ tẹ́yọ̀ kan ṣe nǹkan tèèyàn nítorí pé sábẹ̀ ṣe tọ́lọ̀ Allah subhanahu wa ta'ala tí àwọn dáadáa yẹn bá ti padà wá dé ó padà wá dẹ́ntáyé mọ́ ó padà dẹ́ntáyé ń pariwo rẹ̀ ó padà wá di àwọn kìíní yẹn wo ní kakún ti àwọn oníwọ̀n mọ̀ ìgbógun àgbé tí mi náà lè wá ń bá bàrà báyìí nígbà bá tèmi lọ́mọ náà àwọn ọmọ pé àyínà àti jù báyìí lọ àyíkọ́ ló yẹ kí mọ́ sí pé ẹ ti jù báyìí lọ mo ju kíni lọ yín jù bẹ́ẹ̀ lọ́jà rẹ̀ èmi jẹ́ kíní kan jẹta ìyẹn náà mọ̀ sí èèyàn so Ànábì Ibrahim alayhi salatu wassalam níjọ́ tí ó pèpè fún hajj kò sí yẹn kankan gbà tó kọ́ Káàbà tán ó kàn pèpè sínú atẹ́gùn lásán lẹ́nu nǹkan báyìí ẹ̀dáhùn lẹ́ni nǹkan báyìí èmi ti wá di pé Káàbà lójúmọ́ èèyàn tí ń ṣe tọ̀wáàfù Káàbà lójúmọ́ báyìí wọ́n yìí sọ̀rọ̀ 100,000 people every day ìrò ìdámẹ́ so tí yóò bá fẹ́ dá ní Káàbà nínú kó yẹ pé àwọn èèyàn apárí hajj tán bí 3 weeks after hajj ó máa dáhùn ìgbà yẹn gan tí ẹ̀kọ́ sorry before hajj mo fẹ́ sọ tí hajj bá ń bọ̀ lásìkò tó máa ti stop visa Umrah lẹ́tí Saudi ti ń kéde sí pé la hajja bila tashri' pé kò sí hajj láì ní permit yẹn ìgbà yẹn tó bá ti rí pé hajj ti ń kú bí ọ̀sẹ̀ kan máa rí pé tọ̀wáàfù ọmọ adé Káàbà olùmọ́ díẹ̀ bí 10,000 lọ́tọ́ tọ̀wáàfù lọ́wọ́ ó máa fúyẹ́ bí yẹn 10,000 kankan 5,000 káwọn alájì tó máa dé bọ̀ kí Káàbà kó wá wọ Káàbà kó wá dégbé wá ní ó máa dá níbo lásìkò hajj lásìkò Umrah ìwọ́ wọ́n pé òun lè mi fẹ́ target tí ogun yẹn bá ti sùn sórí ó jáde náà tẹ́lẹ̀ lóru báyìí tó dé ìtìbà lákàláwẹ̀ èrò tí wọ́n rò láwọn náà ṣe kí ni jẹmọ́ láwọn náà rò rú èyàn mọ̀ rí èrò tẹ́ ìyá lọ ni ẹ́ẹ̀dẹ́ káàrà láàrin òru lẹ́ti mọ̀ rí gbogbo èrò wáwọ́ pé àwọn èèyàn sùn ní tí wọ́n náà sùn èyí tí wọ́n wá ó ní kí ni jẹmọ́ láwọn náà wá tuntun wá ní táìmù kan tó wá ń bẹ tó yẹ pé ẹkú tó máa dá ó ní bí àwọn aago 10 àárọ̀ tí ó gbóná 10, 11, 12 tí ó rí ń bọ̀ tó rùn yẹ máa gbóná lọ́rẹ̀ owó mọ̀tọ́f akúnlákùn fàánà àwọn èèyàn tó wá fún lọ́nà inú ọrùn
ẹni bá rán umbrella lọ́dọ̀ umbrella ẹlòmí ò lọ umbrella kankan yóò gbé wo jẹ́ ṣe tí máa ti jáde nínú ọ̀rọ̀ yìí náà kò bá wá ṣe tẹ́kọ́ lọ wábì kan lọ wó sí wọ́n jọ náà lọ́wọ́ tánà bí Ibrahim alayhi salatu wassalam tó ń pè àwọn èèyàn kan máa bọ̀ wá ṣe hajji èmi ló wà mẹ́ la ahad yasma wala ahad yujib ẹni kò síbẹ̀ tó fẹ́ gbọ́ ẹni kò síbẹ̀ tó fẹ́ dá wà dúró tó ń gbọ́ wà dúró tó ń dáhùn lórí ọlọ́mọṣà fún wa ní agbóyọ̀ ọ̀rọ̀ rẹ̀ inshallah orí bíbá náà láti máa tẹ̀síwájú fi al-usbu' al-qadim tó ra event discourse pé ǹjẹ́ ziyada tí Abdullahi ibn Umar tó zada sórí talbiya ìjú correct àbí ó correct ọlọ́mọṣà fún wa ní agbóyọ̀ ọ̀rọ̀ rẹ̀ هذا وصلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك هل من سؤال هل من سؤال طيب تفضل أما جزاكم الله خيرا اوكي طيب أنا ìdájọ́ à ń kọ́ mọ́sálásí méjì àmà ní mọ́sálásí kan wà fún rọ́tìb fún ìrun wákàtí márùn-ún àmà gbé kan kalẹ̀ fún àmà pẹ̀lú al-Masjid al-Jami' àmà ní mọ́sálásí jùmọ̀ ní kí ni ìdájọ́ ìwé ilé ká ní ká gbàlérò ní pé èyí tí wọ́n ti ń kí jùmọ̀ àyẹn wọ́n máa ń kírun wákàtí márùn-ún náà bẹ́ẹ̀ ṣùgbọ́n òun náà tí wọ́n sábà tún kírun jùmọ̀ ilé la ba'sa bihi la ba'sa bihi ìdí ni pé mọ́sálásí jímọ̀ náà ordinary lè kìí ṣe tó yẹ kó máa pọ̀ ládùúgbò kìí ṣe kí ni kìí ṣe tó yẹ kó máa pọ̀ mọ́sálásí tó gbọdọ̀ máa pọ̀ ní masjid táti máa kí àwọn as-salawatu al-khams alwánu wàdẹ́ onúrú street wà ìgbó ṣe bù tó yìí ní Ansaaru Sunnah avenue wà tí mọ́sálásí bá tó 3 nínú street yìí kò tí pọ̀ jù tí gbogbo òbáṣà àti mọ́ kí jùmọ̀ àbẹ̀yànù àdẹ́ tí ọ̀pẹ́ inú street kan náà ká nínú bí junction first ní táwọn gbà wọlé bẹ̀rẹ̀ kí mọ́sídì kan wà mẹ́ àwọn wà láàrin bí mọ́sídì kan ti wà ń bí àwọn kan tó wà lọ́wọ́ bẹ̀rẹ̀ wọ́n tó lọ kọ́ bí sí ilé green yẹn wọ́n tó kọ́ mọ́sídì síbẹ̀ láàbàs tí gbogbo òbáṣà kí n ṣe mọ́sálásí jùmọ̀ kódà kó bá pé mẹ́rin láàbàs àbẹ̀yànù àdẹ́ tí ó bá jẹ́ kí gbogbo ẹ ti súnmọ́ra wọn tí ó dẹ̀ kí n ṣe masjidu dirar tí è sí mọ́sálásí ta dálẹ̀ nítorí ọ̀tẹ̀ adálẹ̀ náà ni pé fún convenience àwa mùsùlùmí kátó wọnú street ẹgbẹ́ wa ń bí kára mọ́sálásí méjì mẹ́ láti wọ́n street àwọn Abu Ja'far kára mọ́sálásí méjì mẹ́ ó burú àwọn ilé kò tí burú tó bá jẹ́ pé gbogbo ẹ jẹ́ masjidu láti ń kírun àwọn as-salawat ratiba ìbánu wà náà bọ̀ masjidu jùmọ̀ hikima tó wà ní mọ́sálásí jùmọ̀ ní pé a fẹ́ káwọn mùsùlùmí ó mọ́ra wọn èyí tó jẹ́ mọ́sálásí kọ̀ọ̀kan yẹn nínú àdúgbò ẹjọ́ máa pàdé lójoojúmọ́ láàárọ̀ ẹ pàdé lọ́sàn ẹ pàdé ní asri ẹ pàdé magrib ẹ pàdé ní ìṣà ẹ̀yin tẹ́jọ wà nínú street ẹ̀yin tẹ́jọ wà ládùúgbò wọ́n sì láti gbogbo bí láti bí táwọn sọ́rọ̀ ṣúná ti bẹ̀rẹ̀ débi tó parí sí àtàwọn street tó wà débi ti main road yẹn káàkiri báyìí káàkiri mùsùlùmí tẹ́wàá ń bẹ̀ ẹ̀yin náà máa wá pàdé lójú kan náà lẹ́ẹ̀kan lọ́sẹ̀ hekima tó wà ń bẹ̀ nìyẹn so àdúgbò tó tóbi gbogbo ìfẹ́ tó yìí mọ́sálásí jùmọ̀ kúmọ̀jọ ọ̀kan ó pọ̀ jù méjì lọ kí àwọn mùsùlùmí ká máa pọ̀ ká máa pàdé mẹ́ ká lè mọ̀ fi kírun albayanu wà dẹ́ hekima nìyẹn tó ń tún wá bí Eid a tún máa expand yẹ ju ti jùmọ̀ lọ a tún wípé gbogbo láti ibi ìwé mi ní lúkọ́sì dágbàdé Shimawa gbogbo jùmọ̀ àtàmà ní kọ́wọ́ ju bí méjì lọ ó pọ̀ jù àríwẹ̀ nìyẹn gbogbo Eid tàmà ní kọ́wọ́ ju mẹ́rin lọ kí o gbá mùsùlùmí kí o gbá lọ pàdé ẹlòmí tẹ́gbà kan mọ́ ń gbọ́ pàdúgbò wa ló ń gbé ní àdúgbò rẹ̀ iná ń gbé kó jẹ́ bẹ́ẹ̀ kẹrẹ láàmà yìí ọlọ́dún alhamdulillah bí ètò ẹ̀sìn wá sí wà lélé yìí àmọ́ ń gbà táwọn àfó oníjẹkújẹ dé ojú gbogbo ẹ̀rù àfá jímọ̀ nìkan kọ́ ló pọ̀ mọ́ ní ṣe ohun wọ́n ti ń kí dì ní street by street ìlú fa káwẹlé ìnàlẹ̀ pa owó tí wọ́n kán lè pín kódà nínú street ẹyọ kan ìdí ti ń pé mẹ́ta níṣẹ́ tó máa kọ́jọ bẹ̀rẹ̀ tó ń pówó tán kọ́ pa
ìmáàmù tó jẹ́ wá fẹ́ take advantage pé mọ́sálásí òun ni wọ́n ti kí ẹ̀yìn pàdé wá sọ́dọ̀ rẹ̀ àríwọ́dọ̀ rẹ̀ mọ́ àwọn àkókò tó kóra wọn tó àwọn ọkọ̀ tó lọ dá tí wọ́n lẹ̀ ẹ̀ mọ́ pawó tí àánú mọ́ pa owó tiwa nínú street kan náà àwọn arí yídì méjì ní sí nínú àdúgbò kan náà àwọn arí yídì méjì arí yídì mẹ́ta ẹ̀ ṣàhàdà ẹ bá ti rí ìdí ẹyọ kan kó pàdúgbò tó pọ̀ kí o gbọ́ wá jáde kátúyáyá káwàjọ pàdé ara wa kádọ máa wòrà kí lápájá irú ẹ tó bá jáwọn àlùfáà ládùúgbò tá àmọ́ àbáwọn àfá pàdé mẹ́ àwọn bí ọlọ́lá kan ládùúgbò tá àmọ́ mẹ́ àwọn èèyàn kọ̀ọ̀kan tá àmọ́ mẹ́ kódà ń gbà mí ibẹ̀ láti mú níṣẹ́ ọwọ́ mi tá àmọ́ jọmọ gbéṣẹ́ fúnra wa àwọn hikmọ̀ tó wà ní gbọ́nà ọba ní àjọmọ pàdé nìyẹn ó gbọ́ àwọn kan ibi sọnù táàbà àwọn ará wa mọ́ ìlà wa ní àjọ ìfàdá kìíní gẹ̀pọ̀ ẹwọ mọ́símù hajj inú táwọn àfáà mọ́ fi mọ́símù hajj ṣe ni pé àwọn onímọ̀ mọ́ lọ fi ń pàdé ara wọn ni wọ́n ti ń gbúra àwọn àfáà kan láti kìíní kan bí àwọn wọ̀ṣẹ́ hajj lẹ́ti pàdé wọn ọ̀rọ̀ ló mọ àwọn àlùfáà tó ṣe pé àǹfààní èmi lọ hajj mo fi ń pàdé wọn àdà sheikh fulani ibn fulani àdà sheikh fulani ibn fulani àdà sheikh fulani ibn fulani tó gbé láì bá ṣe hajj ni àákàmọ́ katira wọn àmọ́ rí wọn online ní fojú kan wọn wọ́n hajj lílọ yẹn ó fún mi láǹfààní kí n jòkó síwájú wọn báyìí mọ́ tẹ́tíra pé yes mo kéwù àtúnwá kéwù tó àtúnmọ̀ sí wọn lọ lójú ọ̀nà àásì wọn lédi mọ́tò àwọn ìbéèrè tẹ́mi náà rò pé ó dàbí kó rújú látún béèrè ìmí kò rújú bọ̀ pé jẹun tún kọ̀ǹfàmù kiri àbọ̀ ní ó dárúsù tí wọ́n ṣe wọ́n ti wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yìí mo ti mọ̀ kọ́ yóò jẹun wúkẹ́ àbí mi gbọ́ yé ni ẹ tún sọ kí n gbọ́ àwọn àtúntún sọ ok ìtẹ̀ dúró lórí lélẹ̀ mo lè mọ̀ gbà ọ̀ bọ̀ ìtẹ̀ dúró lórí mo ti mọ̀ nìyẹn àǹfààní yẹn èèyàn ní nígbà táwọn lọ kí ni jọmọ́ lọ hajj ara wọn àfáà mi àfáà tó wá láti Egypt àfáà tó wá láti Kuwait àfáà tó wá láti gbogbo oríṣìíra àwọn àfáà tí mọ́ ń wá ẹ bára yín pàdé mẹ́ àìmọ́lẹ́ lómi ìdá tó wá jọ bára yín pàdé bẹ̀rẹ̀ ti exchange number ẹ dé kọ́ńtì ajẹ́lẹ̀ tí wọ́n continue níṣẹ́ àwọn ìlú kan wà tí máa fẹ́ lọ ní ìsinmi tí mo fẹ́ lú àwọn ìlú báyìí mo mọ àwọn ọmọ ìyá tí mo ti ní fóònù nàmà ọlọ́wọ́ pé mo fẹ́ wá Maghrib mo ń bọ̀ wá Morocco ìbò ní dé sí o ẹ bá yanjú ẹ̀ kalẹ̀ níbo láti pàdé hajj níbo láti pàdé jọ wọn hajj ó dàbí mas'ala kan tàti discuss nínú kan láwọn ọdún kan hajj ọdún yìí náà ni ìkan náà alfa wa mẹ́sẹ̀jì mi lórí mas'ala ìpé àwọn ò gbọ́ pé mo fa mas'ala ìpé àwọn sì wá wọlé sínú àwọn sì wá dùn mas'ala lugawiyya ni inú àwọn sì wá dùn yàtọ̀ sọ̀rọ̀ pa aqallul jama' àwọn ni yóò sì wà wọ́n pé kí tún fẹ́ mas'ala yẹn lójú sí wa ti parí mas'ala yìí ọ̀rọ̀ kan bẹ táwọn yẹn máa ń sọ wá ní àwọn gbọ́ táwọn kan sọ báyìí àwọn sì mọ̀ pé tí n bá ti sọ̀rọ̀ lórí rẹ̀ nísìnyí rí nǹkan kó jáde ní sọ̀rọ̀ ń pa ẹ̀ ìpè ṣé ọ̀dọ̀ àwọn òṣèlú yìí nìkan ló wà lóòótọ́ ni àbúwà lọ́dọ̀ àwọn lọ́gàwé yóò wà lọ́dọ̀ àwọn lọ́gàwé yóò dáadáa àwọn ní kí n wá ní bá wọn sẹ́ndà àwọn tíra tó wà sì wà ní hajj wọ́n bẹ kí mo lè ṣe ọkọ̀ pé kí ni dára mi láàmú sí mo wà ń lé tíra mo tún wá ń sọ pé ní tíra ń bí kí tíra ń bẹ́ ń lé ibi tí mo wà yìí náà yìí rí nǹkan kó lọ mo wá lọ nu haram ní Makkah al-haram al-makki al-masjid al-haram maktaba wà nù ẹ̀ inú maktaba haram wà lọ sí qismul lughawiyat bí táwọn tí lálọ́ wà láti máa lọ báyìí mo kẹ pàdé ọkùnrin kan ní mo sì dọmọ Morocco nìyẹn àwọn ẹgbẹ́ mo kí jọ wọn Morocco bẹ̀rẹ̀ sí àwọn abẹ́rẹ̀ kan náà alfa lọ́wọ́ ẹgbẹ́ afá kan bẹ́lú yìí tàà mọ́ gbọ́ wà sí lọ́dọ̀ tí wà bí Sheikh Said bí ṣùgbọ́n olùmọ̀ mú ní ẹ̀ pé Sheikh Said orúkọ rẹ̀ ṣe alikamali ni àbí alukumali àbí alikamali pé gbogbo ẹni mọ́ ń gbọ́ mo ti bàbá kan ní ara Morocco kan lọ́dún tó lọ wọ́n yẹn ṣàfà mo gbà tí mo bí wọ́n pé kamali làwọn pè fún mo ní ó ní irọ́ ó ní alikamli ṣe alikamli ni ṣé tí ẹni kí n gbà ó ní alikamli wọ́n ṣe tọ́ pé mo wá lọ ni pé ó wá ní kí mo wá mo ní àwọn mọ́sálà kan ní mo fẹ́ wá kankan wá lọ́nà bá onákan rẹ̀ mọ́sálà òṣùlíyà ni irọ́ ọmọ pé ní òṣùlíyà mọ́ ó ṣe òṣùlíyà ó mọ́sálà lùgàwíyà ni ó wọnú lóra àwọn ní òṣùlù kan fẹ́ lójú torí kó kan àwọn púpọ̀ wá ní báyìí bẹ̀rẹ̀ ni ó bá ní àwọn onáde mọ́ ń ka náà wù dáadáa láti mọ́ sí ipa kan bẹ́ báyìí báyìí bẹ̀rẹ̀ wá ní pé àwọn mọ́tún wo ni mo wá kà lára wọn alifiya ibn Malik kàkà mọ́ sí mọ̀rọ́jà alifiya èmi ká alifiya báwọn lọ yìí ti mọ̀ pé àwọn bàbá ètò ṣẹ̀ríyà kankan ti pọ̀ báyìí bẹ̀rẹ̀ sí mọ̀rọ́jà díẹ̀díẹ̀ àsìkíra wa náà kí wọ́n bẹ̀rẹ̀ Morocco tí mo lọ ní ẹ̀ tí wọ́n gẹ́bí mo ti ní ọ̀rẹ́ ń bẹ̀ nìtúmọ̀ rẹ̀ because ẹnu mọ́ ń ta ọrọ̀ àjọ ṣe yẹn ó ti pé tọ́líbù ilmi kan bẹ ní Nàìjíríà èmi náà ti rí pé tọ́líbù ilmi kan bẹ ní gbọ́nà ọdún wá Nàìjíríà ní sinmi ó kàn wọ́n ra pèmí ló kàn nìtì pẹ̀lú ògùn ọlọ́wọ́ àgbà láyé tààrà
yóò tún kọ́ iná kí o insha Allah yẹ́ mẹ́lá ìbẹ̀ lọ náà olóòsè kí ni jama olóògbé mi náà láyé ọlọ́mọṣà fún wa ní àgbóyọ ọ̀rọ̀ rẹ̀ so àwọn ìpìlẹ̀ yẹn àǹfààní tí Islam fẹ́ kó bí fún wa nìyẹn ìmọ̀ àwọn èèyàn ti dájú gbogbo ẹ̀rú nítorí kí orí owó wọn kó mọ́ṣà sàbẹ̀ nìkan kan wá ẹjá dó báyìí torí àjáde lónìí àwọn wá sí kan bẹ́ẹ̀ta lónìí abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala bimanihi wa karamihi wa izzi wa fadlihi an yazidani wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa 'amalan mutaqabbalan wa shifaa'an min kulli da' wa sallallahu wa sallim ala abdika rasulika Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ọdí kan ya lè jòkó lẹ́ mú ti gbàgbé rẹ̀ síbẹ̀ ìmọ̀ kí mo dọ́dún wọn gbàtíwà rí ò dáná lọ́rọ̀ sí ní gbàgbé rẹ̀ bá wà rí ò dáná. Salamu alaikum wa rahmatullah.